Lẹ́tà tí ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá mú àkọ ní orúkọ Democratic Republic of the Yorùbá sí Akọ̀wé Àgbà Àjọ Àgbáyé, Akọ̀wé Àgbà Anthony Guterres, nísìnyí àti títí láéláé. A dúró pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ níbi gbogbo láti mú àwọn ẹ̀tọ́ yín wá sí ìmúṣẹ. Ìwọ̀nyí ni àwọn ọ̀rọ̀ láti ẹnu Anthony Guterres, Akọ̀wé Àgbà Àjọ Àgbáyé. Ìfitónilétí ní yàjóyàjó. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá dúró lórí àwọn ìlérí tí Àjọ Àgbáyé ṣe fún àwọn ọmọ ìbílẹ̀ níbi gbogbo pé àwọn yóò dúró tì wá nísìnyí àti títí láéláé bí a ṣe ń gbé àwọn ìgbésẹ̀ láti mú àwọn ẹ̀tọ́ wa wá sí ìmúṣẹ ní ojúkorojú. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá tún ní ìgbàgbọ́ bákan náà nínú àgbàyanu oore-ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ti ṣetán báyìí láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ ojúkorojú, gbígba àkóso gbogbo àwọn agbègbè ilẹ̀ wa lójúkorojú àti àwọn ohun ìní ètò ìṣàkóso wa ní orí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ aṣàkóso ara ẹni wa. Láti mú gbígba àkóso nǹkan wọ̀nyí wá sí ìmúṣẹ nínú ọdún yìí 2025, pẹ̀lú oore-ọ̀fẹ́ àti àánú Ọlọ́run Olódùmarè, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ti ṣe àṣeyọrí ìkéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022. Ètò ìfitónilétí ìgbàpadà ohun ìní wa bákan náà ni a ti ṣe ní ọjọ́ 18 oṣù Ọ̀pẹ 2022 àti ìpolongo ìṣàkóso ara ẹni wa ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Bẹ́ẹ̀ náà ni a ṣe ìbúra wọlé fún Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ gẹ́gẹ́ bí olórí aṣojú. Èyí ni ààrẹ Democratic Republic of the Yorùbá ní ọjọ́ 12 oṣù Igbe 2024 bákan náà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà sì ń ṣe lòdì sí òfin. Wọ́n ń ta gẹ̀rẹ̀jẹgàba sórí àwọn agbègbè ilẹ̀ àjogúnbá àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tí a mọ̀ sí Democratic Republic of the Yorùbá. Ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà kò fìgbà kankan jẹ́ orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè láéláé. Ọlọ́lá jùlọ, àkíyèsí: àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fi ẹ̀dà àkọsílẹ̀ ìwé tí a fi ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà awúrúju tí wọ́n ń jẹ gàba sórí ilẹ̀ àjogúnbá, ilẹ̀ aṣàkóso ara ẹni, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. A fi ránṣẹ́ sí yín, ọlọ́lá jùlọ. Èyí tí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá fi ránṣẹ́ sí yín yìí ní pàtó jẹ́ èyí tí a fi ránṣẹ́ sí Ṣèyí Mákindé, ẹni tí ó ń fi ìlòdì sófin jókòó lórí olú ìlú wa ní Ìbàdàn. Ẹ̀dà ìwé àkọsílẹ̀ kan náà ni a fi ránṣẹ́ sí àwọn gómìnà awúrúju 7 tó kù. Bákan náà, a kọ ẹ̀dà sí ọlọ́lá jùlọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ àti Ọ̀gágun àgbà fún ìjọba àpapọ̀ Rìpọ́blíkì ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà. Nínú ẹ̀dà lẹ́tà náà tí a fi ránṣẹ́ sí ààrẹ ètò ìyínilọ́pọlọpọ̀ tí wọ́n ń pè ní Nàìjíríà, àfikún wa níbẹ̀ èyí tí a kọ sísàlẹ̀ yìí. Ìtanijí ọlọ́lá jùlọ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Níbí yìí, a fi ẹ̀dà àkọsílẹ̀ ìwé tí a fi ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà awúrúju tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ àjogúnbá, ilẹ̀ aṣàkóso ara ẹni, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ní pàtó, èyí tí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá fi ránṣẹ́ sí yín yìí, ọlọ́lá, ó jẹ́ èyí tí a fi ránṣẹ́ gangan sí Ṣèyí Mákindé. Ṣùgbọ́n ìkan náà ni ohun tí ó wà nínú ti àwọn yòókù náà. Bákan náà, a fi ẹ̀dà yìí náà ránṣẹ́ sí Akọ̀wé Àgbà Àjọ Àgbáyé, Ààrẹ Gbogbogbò Àjọ Àgbáyé, àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláàbò Àjọ Àgbáyé àti àwọn mìíràn. Kí Ọlọ́run kí ó bùkún ọmọ ìbílẹ̀ Yorùbá, àwọ̀ ẹni gíga. Kí Ọlọ́run kí ó bùkún Democratic Republic of the Yorùbá, orílẹ̀-èdè gíga. Pẹ̀lú èrò rere ní orúkọ Democratic Republic of the Yorùbá, a kọ ìwé yìí ní ọjọ́ 9 oṣù Ọ̀wẹ̀wẹ̀ 2025, èyí tí ó jẹ́ ìpàdé gbogbogbò
ọlọ́gọ́rin ti àjọ àgbáyé